that is my own opinion. Bí orí mi bí ọpọlọ mi ṣe jí sí mo ṣe sọ. Ẹ dẹ̀ mọ̀ mo jẹ́ ọ̀kan tó yẹ pé tí n bá ti wo nǹkan táwọn èèyàn bá ní báyìí ló ṣe rí tí n bá get mo jẹ́ ọ̀kan tó máa ń tè reverse back. Mi ò ń ṣèyàn tó máa ń ṣe kinní. But ìyá àbèjì ọmọ ara ilé ẹ̀ tẹ́ bá wò wájú tẹ́ wò lẹ́yìn màmá yẹn ṣe nǹkan tí ò dáa. Tẹ́ bá wẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń kọ́mẹ̀ntì náà ṣé ẹ lè rí èèyàn kọ́lé fún yín níbì kan kẹ́ má sọ pé thank you kẹ́ má accept ẹ̀ kẹ́ wá fòdìdí ilé yẹn lẹ̀ kẹ́ wá ní ẹ fẹ́ lọ gba ilé kan sí gbòòrò. Ó lè rí bẹ́ẹ̀ lójú yín ẹni tíṣẹ́ ẹ̀ bá jẹ́ṣẹ́ ministry tó ń ṣiṣẹ́ ministry tó ń mọ̀ ẹ̀ sọ pé ẹnìkan lọ kọ́lé síbì kan ó padà síta ó ṣe iṣẹ́ ò gbà ni tíṣẹ́ ẹ bá gbà pé kó kúrò níbì kan kó wá bọ́ sọ́wọ́ ibì kan ẹ̀yin ò mọ̀ pé ní àwọn new site area yẹn ẹ mọ̀ àwọn iṣẹ́ mi tó ń ṣe ń bẹ̀ lady yẹn gọ̀ ni tó bá pé kò gọ̀ ni àdúgbò tí wọ́n ṣe ń kọ́lé sí kí ló dé tí ò lè ní ẹjọ́ ẹ bá mi ra nǹkan tó fi yọ block bóyá kó máa ta cement fún láàrin bẹ́ẹ̀ yẹn ṣé ẹ bá ta cement kò ní lówó lọ́wọ́ tó bá ta block tó bá yọ block mẹ́rin kò ní lówó lọ́wọ́ ẹ rò pé bí máa pa nǹkan tó ṣòro ládùúgbò yẹn tó bá lọ wá tó jẹ́ ẹ̀ ló wá tó ń tà àwọn òun náà máa wá bá block ọdún ẹ̀ náà máa wá wọn ní bọ́sì gbòòrò lọ àwọn àtúwà ló ní block kan wà ń bíbà oní cement kan wà ń bí ẹ̀yin ò ráwọn nǹkan míì tẹ́lẹ̀ ṣe ọ̀rẹ́ òní ká wá sí gbòòrò ká máa ṣe kíní àwọn new site area yẹn tí ọwọ́ mi bá tẹrú àwọn new site area yẹn ká ní kí n má ní iṣẹ́ tí mò ń ṣe mo ṣe tó rẹ̀ mi máa sọ fún yín ẹ máa wá jókòó kẹ́ máa wá máa béèrè business ideas lọ́wọ́ àwọn tó bá mọ̀ you understand báyé kù yẹn mi ò fi fọ́ǹbù báyé kù yẹn nígbà táwa ń gbé bẹ̀ gbogbo ayé tòrò yẹn ayé tòrò ìlú kan wọ́n pè láyé tòrò gbogbo àwọn sáìdì yẹn ẹ wo àwọn ọmọ onílẹ̀ bẹ̀ wọ́n máa gbé ṣáàtì inú yẹn wá ń bọ́kọ mi lé ni á wá gbé bá wa ń lé wa báyìí pé ó ti wà o ibi báyìí náà fẹ́ ta o ibi náà fẹ́ gé o èmi ò ṣeré èmi ti ṣiṣẹ́ dànù nígbà tí ojú tójú kò síbi tí mo dé tẹ́bi lè pa mí mo já gidi ibi táyìn gbé ibi tálòmí gbé gbọ́ndé ni ẹ máa sọ ibi kan oko ni kò kàn wá bì báyìí tẹ́ ẹ bá ti mọ̀ ọ̀nà ẹ̀ mọ̀nà nìyẹn ẹ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣọ̀rọ̀ ayé yín nìyẹn ẹ dẹ̀ ready àti seek advice you can come to social media irú ìjọ yẹn wọ́n á béèrè lọ́wọ́ yín pé kí ni nǹkan tẹ́ ẹ lè ṣe lérí àyẹn ló yẹ kémi ó expect pé káwọn èèyàn béèrè you don't use nǹkan burúkú throughout táyọ̀ ò bá mọ̀ pé bí ìgbà téèyàn ti gbilẹ̀ nǹkan burúkú sílẹ̀ báyìí because ọlọ́run á rántí ìgbà tẹ́ ẹ̀ ń sunkún àgbàlá ò ṣe ohun tó dáa o ẹ fi ọmọkùnrin yẹn o ẹ gbàgbé ẹ ṣé ẹ ti ẹ rí ti kọ́ máa talẹ̀ ilẹ̀ fẹ́ ní méjì mẹ́ta yẹn mo ètè èèyàn tó bá ń ṣe bẹ́ẹ̀ mi ò ń láìkẹ́ àdéhùn làdéhùn tí wà àtìyàn bá jọ ṣàdéhùn kínní má jẹ́ káàdéhùn yẹn yẹ òun ló fi jẹ́ pé àwa kan la ṣì wá lé ọkọ la fi jókòó sílé ọkọ òun lẹ́lòmíì fi máa forí tì í títí tí ayé ẹ̀ fi máa ń rí bó tó máa fi dá ọmọbìnrin kan wá báyìí lánàá ṣáà lọ́mọbìnrin tó fẹ́ ṣe ìyàwó ẹ̀ ó fẹ́ ṣe wedding ó wá sọ́dọ̀ mi bí wọ́n ṣàṣẹ mọ̀ nígbà tí mo rí gbogbo nǹkan tó rà mo rí pé ó fẹ́ ṣe wedding mo wá advice ẹ̀ má kọ̀kọ́ ẹ lẹ́ o kò ń easy o èmi tó ń wò nígbà tí máa fẹ́ ọkọ mi mattress nìkan la fi ń sùn a ní bed téèyàn gbé mattress a ní ṣíà èmi àtọkọ mi máa jókòó sórí rọ́ọ̀gì inú pálọ̀ ẹ̀ boys quarter là ń gbé ó dẹ̀ ní television 14 inches ó ní kíní téèpù tá máa ń fi kíní tó máa ń fi cd sí yẹn ẹ mọ cd onífọkànnà yẹn ó ní ìta máa slot yẹn ó dẹ̀ ní téèpù níta nínú ilé nìyẹn ó dẹ̀ fẹ́ pẹ̀lú kò sí nǹkan kan adẹjọ bẹ̀rẹ̀ mo sọ fún ọkọ mi lẹ́ni tí mo bí àwọn ọmọ mi fún ọmọ mẹ́rin lọ́lọ́run fún wa gbogbo àwọn ọmọ yẹn lẹ́ni wọn ò sí Nàìjíríà wo pé kéèyàn ti ní nǹkan sẹ́yìn kéèyàn sọ pé mo rìtáyà ilé kíkọ́ à ń pariwo property bíi 15 years ago ọmọ lèmi àtọkọ mi ti stop ẹ àwọn tó mọ family mi mọ̀ pé yes gbàgbé ẹ àwọn eléyìí ṣe wọn Ọlọ́run gbà fún wọn
ó lè má tó fún ó lè jẹ kíṣìn fẹ́yìn kan bọ̀ ní orí tọ́lọ̀ ń ṣe ní family ojoojúmọ́ máa ń dúpẹ́. Mo wá sọ fún ọmọbìnrin yẹn má kọ́kọ́ ẹlẹ́ o nǹkan so òun mọ́ bọ́ọ̀lù àṣẹ máa rí ní tí mo sọ fún yẹn. Ẹ̀yin èèyàn máa yẹ ká máa wo condition wa yìí ọ̀la ní ká máa wò ká dẹ̀ máa ní òpin ọ̀la wa yẹn máa dà you understand ọ̀la yẹn ní kí gbogbo máa wò jù ẹ má wo present don't look at your present condition. Tẹ́ bá lọ orí Obanla Elizabeth mo share fídíò kan lé mi mo sunkún ibi tí mo ti sunkún tí mo wo fídíò yẹn omi ń jábọ́ lójú mi ọkọ mi wà ní toilet ó ń freshen up láti jáde mo wá rí fídíò yẹn mo wá ń wò omi dẹ̀ ń dà lójú mi pàtọ́kọ mi wá ṣe tán àti jẹun tán so òun kàn wá wo wá ní fídíò ewélélé orí ti òun wo fídíò wá ní fídíò ìgbà tá lọ ọ̀dọ̀ gọ́vnà Dàpọ̀ rí ó wò yẹn mo wá ní ìtì ìtẹ̀rẹ̀ kó wò kọ́ yẹn mo wá ní wọlé mo wá mú ìtì mo wò tí mo lómi jábọ́ lójú mi mo wá fi wọ̀n 45 náà wá ṣe nígbà tí mo fi fídíò yẹn wọ̀ omi dẹ̀ ń dà lójú ẹ̀ mo lèmi náà ti sunkún fídíò yẹn kí ló pa mí lẹ́kún mo jókòó ìgbà yẹn ni mo ń tà àwọn ọjà nù ṣọ́ọ̀bù ní ọjà tuntun gbogbo China mi ò ra aṣọ àlòkù mi ò ra nǹkan bàtà nǹkan àlòkù àwọn tó mọ ṣọ́ọ̀bù mi mọ ṣọ́ọ̀bù mi nígbà tí mo padà tí ṣòro dé tí wàhálà ìdojú ẹ̀ gidi mo wá ń kó ọjà nù ṣọ́ọ̀bù mi mo ń tà àwọn gbàǹjo ẹ lọ wo bàtà 1000 bàtà 1000 mi ìrántí mọ́ 6 years ago nígbà yẹn mo wà nínú ọ̀gbun búlì gidi tó ń búlì mi gidi táìmù yẹn fídíò yẹn táìmù yẹn ni mo first commit suicide tó bá lórí ọ̀fẹ́ àti olórí Obanla Elizabeth ẹ rí bẹ́ẹ̀ mo fẹ́ commit suicide because nígbà tí màá fi dé gbogbo nǹkan mi àwọn staff mi ti turn business mi upside down gbogbo nǹkan ti ẹ̀jẹ̀ má dẹ̀ gbà pé mo kó Canada tí ò yọ nǹkan kan fún mi ibi tí mo ti dúró tí mo ti ń bá gómìnà ya picture yẹn èyí tí mo bá gómìnà ya picture yẹn ẹ lọ wo picture mi dáadáa mo rù ú gbà yẹn kíní yẹn wà lára mi gan ìrònú yẹn wà lára mi gan ìgbà ẹni gómìnà Dàpọ̀ Abíọ́dún wọlé nígbà tí gómìnà wọlé mo délé mo mọ gbọ́ nǹkan tó ń bá mi sọ ìmọ̀ àtọkọ mi lóde ọba ìwà yẹn when I went to Governor Dàpọ̀ Abíọ́dún's home ní ọjọ́ yẹn he was telling everybody pé ẹ bá mi mú obìnrin lọ sí private sitting room mi private sitting room Governor Dàpọ̀ mo wà private sitting room ẹ̀ náà mú mi èmi àtọkọ mi lọ you understand mo mọ nǹkan tí gómìnà sọ lẹ́nu jáde fún mi ṣe òkò tí wọ́n máa expect pé pẹ̀lú wọ́n máa pè mí wọ́n máa pè ọba gbọ́ wọ́n máa pè mí kò tí kàn mí kò kàn mí o nígbà tí mo rí pé kò kàn mí mo bẹ̀rẹ̀ sí wá padà sí ṣọ́ọ̀bù mo wá ń lu àwọn ọjà mi ní gbàǹjo kí n lè fi bẹ̀rẹ̀ páàkìgì tó bá mọ̀ mí gbà yẹn tó bá wọ ṣọ́ọ̀bù tó mọ̀ mí tó bá wọnú ṣọ́ọ̀bù mi lẹ́nu wàá máa kí Ọlọ́run kúṣẹ́ so ẹ má rora yín má rò pé bóyá you understand ẹ̀yin support àbẹ́ anybody support yín ò mí pé ìmọ̀ everybody gbọ́dọ̀ jọ lórí ọ̀rọ̀ kan gbogbo kò ń ṣe pé nǹkan tẹ́yìn sọ yẹn ó right àbí nǹkan tẹ́mi sọ ló right lọ́kàn mi ó right lọ́kàn tí yín ó right ẹ jẹ́ kí gbogbo wa ká fílẹ̀ bẹ́ẹ̀ ṣó ti yé yín èmi ẹni tí mò ń ṣe bí ẹni mu tí lójoojúmọ́ ẹni tí inú mi ń dùn tí mo kàn inú mi ń dùn lójoojúmọ́ ó lè ọ̀pá yọ̀ bí òní dìbàjẹ́ tẹ̀yin ló wà ní dìbàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá rí mi tẹ́ ẹ ń wò pé tẹ́ ẹ ń wò mí tí inú yín ń dùn ayọ̀ yóò ní dìbàjẹ́ o Ọlọ́run á bá mi wá fún yín ní testimony rere I'm a testimony carrier Ọlọ́run God has been so faithful ẹ lè máa wò bẹ́ẹ̀ o Ọbanla àgbà yẹn lẹ fi ń wò mí ìyanu ti ṣẹlẹ̀
ogun ti ṣẹ́, ogun tó ṣẹ́ ò ní gbé rí mọ́ lórúkọ Jésù. Mo mọ̀ kan yẹn. Torí náà gbogbo nǹkan tó bá ń ṣe ṣáà sinmi lólúwa, má bà tèèyàn jẹ́, má bà yàn jókòó ibi, má bà orojọ́ ibi. Oore ojúkorojú, oore tọ́lọ́run ṣe fẹ́mi ni eléyìí. 50,000 ni àwọn aṣọ onílọ́mbọ̀dì, 50,000 ni 50,000. Mi ò rojọ́. Gbogbo ẹ̀yin oníjà yẹn ẹ̀sùn síwájú, ẹ̀sùn síwájú o. Mi ò bá yín jà o, ẹ̀ ní dààmú oníyanjú, má bà tèmi jẹ́, epo moru o. Àìmọye lomi fi ẹ́ pé ohun tí mo sọ nìyẹn tó máa fi kú kò jẹ́ èèyàn mọ́. Ọlọ́run fún mi ní second chance ni to live. God gave me second chance to amend my ways. Amend my ways with people around me. Amend my ways the way I talk, the way I move. Mo mọ̀ pé àwọn kan wọ́n ti sá fún wa, wọn ò fẹ́ bá wa sọ̀rọ̀, wọn ò fẹ́ bá wa ṣe. You understand? Wọn ò fẹ́ bá wa tì, wọn ò fẹ́. Nígbà tí ògo Ọlọ́run bá túbọ̀ farahàn, they will be the first to reckon with you and me. Torí nígbà tí ìṣòro dé tó bá dé, àwọn kan wá kọ̀yìn sí ẹ, wọn ò ní, ṣé kò yẹ? Nígbà tí Ọlọ́run bá wá ṣe dáadáa nínú ayé ẹ, you will see people coming back to you. That I'm a testimony carrier. Kò lè yé yín, ó yé mi, ó yé mi, ó yé family, ó yá òun. Ẹni tí mo ń jẹ lójoojúmọ́, lórúkọ Jésù, Ọlọ́run ò ní fi àtijọ́ àti mú síbi wọn. Ọlọ́run á bá mi ṣàánú fún yín, á lànà ayọ̀ fún yín, á fún yín ní ògo yín lò, ẹ rí àánú gbà, ẹ ní tọrọ jẹ o. Ogun tó dẹ̀ ti ṣẹ́nu ayé mi àti ilé mi kò ní gbé rí mọ́. Àwọn aṣọ ilé oní lọ́mbọ̀dì